sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà ó. ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ẹ̀ ṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́ ò dá ẹ bá wọ̀ bẹ́ẹ̀ o ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ẹ̀ ṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́ ò dá ẹ bá wọ̀ bẹ́ẹ̀ o. ìwé la ní kọ́kọ́ ó lọ́ka o mo dá ó níbi tó máa tiẹ̀ dé ó délé òwe tán ó yàyàkúyà ọlọ́dọ̀lọ́ṣọ́ ṣé yí wá dá arábìnrin olúrẹ́ o kásìkò tó lọ mú sọ jẹ́jẹ́ láyé gbà o Tòkunbọ̀ jẹ́jẹ́ láyé gbà o Ayọ̀ jẹ́jẹ́ láyé gbà o Dáfídì jẹ́jẹ́ láyé gbà o Kristiana jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o lálọ́ jẹ́jẹ́ láyé. o pò fẹ́ pick up mi fẹ́ ìgbà tí fún dẹ́ ní títí what's up ṣó wà. mo wà okay mo wà nínú mi jàre ní àtọ̀rẹ́ mi alright má gbìyànjú o kò tí pọ̀ sí ẹ̀kún tèmi àti ẹ̀mí ìtara ọwọ́ tí wọ́n bá mi sọ̀rọ̀ lọ́ọ̀dù má fìfẹ́ yí wa lórí okay mo ti gbọ́ máa pè é ọbẹ̀ tá a sùn kí wọn náà pè mí alright later. ó ga o. bẹ́tì kí ló fò ṣe tó ń pa á sàn. ṣé mo sọ fẹ́ pé nǹkan ń ṣe mí ni látàárọ̀ ìwà àtẹnitẹ́jọ́ ń sọ̀rọ̀. bẹ́tì tó yọ olùrọ̀rùn anyway me ti gist about the boy he's the chief accountant of Chevron mo ṣe meet ẹ ni one of these days ṣàwọn meet ẹ then promise me heaven and earth even though no fẹ́ fẹ́ mi ni then náwó díẹ̀ ṣá. Ọlọ́run ẹlẹ́dàá mi ò mọ bí tèmi wá gbé orí tèmi gbà báyìí tó jẹ́ wípé mo ò lọ́kùnrin gidi kankan rárá ìwọ nìkan ṣáà ni kí ló dé. láti tẹ̀ra mọ́ àdúrà ẹ̀ gidi ní ṣíṣe. ẹ máa gbà mí o kí ni mò ń sọ kí ló ń sọ ṣé wọn nìkan ni ó ṣe jẹ́ ọ̀rẹ́ ìkà orí aláìdá báyìí ládùúgbò gbogbo àwọn èèyàn tó ní lọ́wọ́ eléyìí máa pẹ́ ní Canada eléyìí máa pẹ́ ní UK eléyìí máa pẹ́ láti Holland ẹ gbà mí kó má lè sọ wípé ọ̀rẹ́ mi gbà ìwọ náà délé mú ìwọ nìkan ṣáá ni ṣé ìwọ nìkan lè rò pé fine àbí tí mo tẹ̀ kí tẹ̀ mo ń sọ ìwọ fine look at me now ṣé o fine tó mi ni ó kàn ga ní ta ló kúkú mọ̀ bóyá òun ṣe oògùn náà ni ta ló mọ̀ bóyá òun ṣe oògùn. baby you know what wàá bá oníwèé yọ kí tiẹ̀ náà lè dé ni o ti ń jealous mi jù náà kí ló dé òde lọ síbi kó lọ gba ògùn àbí kó lọ sódò kó lọ fọ orí ẹ pẹ̀lú kọ̀ọ̀kan. lónìí wàá gbà èmi kẹ fúnra mi kò sí ẹ tó máa da tó mi bẹ́ẹ̀ lónìí. bẹ́tẹ̀ kí ló ní tani ẹ náà kí ló ti ń porúkọ ẹ náà Tòkunbọ̀ kí ló ń jẹ mo ti sọ fún ẹ nílé ayé ẹ tó máa tílé ayé ẹ wá mo máa mi ṣe bẹ́tẹ̀bẹ́tẹ̀ Bẹ́tì lórúkọ mi tó bá ti lè pè mí Bẹ́tì kò gbẹ́lẹ̀ dákẹ́ àbí kí n gbé dákẹ́ fún ẹ. kí ni gan àti bẹ́tì nǹkan láti bẹ́ẹ̀ ni kí ni ìṣẹ́ntì náà ni. jọ má bá mood mi jẹ́ mo ṣe wáyé kí ló bá wá Bẹ́tì lórúkọ mi period. ṣé gbélé láti sọ́lá jọjọ yìí ó ti gbà ni. gbà fún irú èèwọ̀ yìí irú ẹ̀ yìí ṣé yàn ni ẹ ni. tí màá ṣèyàn kí wá ni mí. o fẹ́ kí n sọ orí èèyàn tó jẹ́ fún ẹ ẹranko ni ẹ. ibi. Ìwọ. Bẹ́tẹ̀ ta ló ń tọ́ iná gba epo fáìn wo tó bá wẹ́yìn tó lè tán èmi Tòkunbọ̀ nìkan mi lè tán ẹ. ọmọ àwọn tó jẹ ni àwọn mọ̀sálẹ̀ omi bí omi ẹ̀bá kankan ìwà jà
adó odò ìsàlẹ̀ Oǹdó àwọn ọmọ tó jẹ́ ní àwọn ènìyàn tó jẹ́ nìyẹn. o tún sọ̀rọ̀ kí ló gbọ́dọ̀ ọ̀dà bí Ṣàngó kí ni kò bó ṣe rí wo tó bá ní sọ̀rọ̀ pé má má sọ̀rọ̀ orí wèrè o tún wojú ẹ̀dẹ̀ mo fẹ́ máa ń jẹ tẹ́lẹ̀ ẹ̀dẹ̀ rí kíní orí fine bones o dúró ó ṣì kí ni ṣe fẹ́ sọ mi wọ́n lẹ̀ pẹ̀lú ṣe ni ẹ bó ṣe rí ẹ̀dẹ̀ èrè bó ṣe rí. èmi ni Tòkunbọ̀ sọ̀rọ̀ sí ó lé mi ò fáìn ṣóòtọ́ ni mi ò fáìn ni. Mọ́sọ̀. Kí la rí? Wo mi ò mọrú orí tí mo gbìyàn wálé ayé àníṣe olórí burúkú gbáà ní mi ẹ̀ṣẹ̀ ìmọ̀ ni. Báwo wàá ṣe sọ owó ọ̀rọ̀ burúkú bẹ́ẹ̀ kí lè tó sọ bẹ́ẹ̀? Wo tí mo ṣe wà yìí ṣé wá ní mi ò dá tó ni kàkà kọkùnrin rí mi kó máa gbọ̀n tẹ̀lé mi lẹ́yìn wọ́n á rí mi wọ́n máa bú mi wọ́n máa fẹ̀tẹ̀ ẹnu ẹ̀tẹ́ bá mi nígbà tó jẹ́ pé mo dàgbẹ́ sára wo mí nà ṣé mi ò fáìn ni ìwọ náà wo Doyin bọ́kùnrin ṣe máa gbọ̀n tẹ̀lé káàkiri kàkàkiri lẹ́yìn ṣé olùkọ́ ni Ara nǹkan tá a máa ń bá yín sọ nìyẹn. Ojú kòkòrò ṣé Doyin wo Ọlọ́run dá ẹ ní àwòrán ara ẹ̀ wá rí ọkùnrin tiẹ̀ ẹ ṣáà ṣe Doyin wo ó máa dùn mí fún ẹ o. Imagine my bọ́bọ̀ Tòkunbọ̀ yẹn ó nífẹ̀ẹ́ ó fẹ́ fẹ́ ẹ ni. Ìwọ ó tún bà mí jẹ́ à ń sọ gbogbo ọ̀rọ̀ ó wá ń dárúkọ Tòkunbọ̀ ṣé iye ẹranko yẹn jọ bàbá mi sọ̀rọ̀ yẹn sí mi tẹ wà ní good mood for that ṣó ti gbọ́ jọjọjọjọ. Tó bá dáa lọ́mọbìnrin wọ́n á máa tẹ̀lé ẹ bọ́bọ̀ yẹn wà òkè owó ojú kòkòrò ó lè. Ìwọ tẹ́ sọ fún ẹ Tòkunbọ̀ tó wò yẹn kò níṣẹ́ lọ́wọ́ ó rí rádaràda ṣé mi yẹn ló wá sọ pé kẹ́mi fẹ́ jọ má pèpè púpè mọ́ mi jọ ó ti tó. ilé ìwé. Ọ̀rẹ́ mi níbo wá ló wá lọ báyìí Bẹ́ẹ̀tì mi ní pẹ́ mọ́. Sàmú nìyẹn ó dẹ̀ sọ bí tó lọ fún mi náà Ṣé sáré jáde tó wọ́n kó máa mí sí ní bọ́sì tàbí máa bọ́ ọ̀dọ́ ìṣòkò ṣe ní. ṣé ọ̀rẹ́ ọkùnrin yẹn ló fẹ́ lọ rí ni Ṣé dandan ni kójú òun? Èmi jáde tèmi àbí ìkọ̀kan rán pẹ̀lú pé mi tún wọ́lú mi. mo kò fẹ́ mọ̀ ní o mo kàn rò pé kò sí nǹkan tó burú jù tọmọ tí bá mọ ẹni tó fẹ́ lọ rí. Wọ́lú wọn. Ń lọ tèmi. Tí o rò pé mo máa miss mi àná. Tó bá mi ṣe bẹ́ẹ̀dì ọkọ̀ tó ti. kí n máa ṣe Òkè ó níta. dẹ̀bọ̀. ṣe wá fún mi báyìí nínú kan. ọkọ ẹ náà ló ń pè é lónìí gangan máa bá tiẹ̀ jẹ́. hello ó kọ́ ló ń sọ̀rọ̀ ọ̀rẹ́ ẹ̀ ló ń sọ̀rọ̀ ọ̀rẹ́ ẹ̀ ni kò sílé o kò sílé mi mọ bí tó lọ tó ṣe máa ń rìnrìn òṣì ẹ̀ kiri nìyẹn mi mọ bí tó lọ o ó dáa máa jíṣẹ́ all right ó dàbọ̀ nǹkan tó dáa gangan lélẹ́yìí a máa mọ̀ òní ìlà máa mọ̀ bóyá mo jù lọ àbúrò ló jù mí lọ mo máa ṣe bí kànìkànì eléyìí náà mo ti gbà mú ibo bó ṣe ta nìyẹn kí ni wọn nǹkan wọ́n tí ẹ bá báyìí jẹ́ kí n wá sùn wá lálàá tó dáa.
Dání yẹn kó wọlé. Hi. Báwo ni ṣọwọ́ kẹ́? Okay. Dẹ́yìn ní mo bẹ̀rẹ̀. Àbí ìwọ lọmọkùnrin tó pè láàárẹ̀? Èmi ni Ayọ̀. AY. Betty lórúkọ. Oh, that's nice. Orúkọ yẹn dára. Oh, offer mi ní seat. Oh, sorry. Wá jókòó. Ẹ ṣé. Yeah, ìwọ ni Doyin wá sọ pé òun lọ báyìí. Torí mi ò mọ rí ẹ o. Mi mọ ibi tó lọ tó ṣe máa ń rìnrìn ẹ̀ nìyẹn. Nǹkan tó ń sọ yẹn kò yé mi dáadáa. Tó bá lè láyé mi, mo máa wà okay pẹ̀lú ẹ̀. Wo nǹkan tí mo fẹ́ sọ fún ẹ. Má sọ pé mi ni mo sọ fún ẹ o. Má sọ pé mi ni mo sọ fún ẹ o. Ṣé rí ọmọdéyìn tó ń wọ̀ yẹn? Òun kò kí ń sunlé. Òṣì ló máa ń ṣe kiri. Ọkùnrin ló máa ń gbé káàkiri. Onírìnranì lọ́mọ yẹn. Kò kí ń sọ ibi tó lọ fún mi. Tó ṣe ń tẹ̀lé àwọn ọmọ àrísítò kiri. Tó bẹ́ẹ̀ ló ń tẹ̀lé yahoo kiri. Mi ò mọ̀ o. Doyin. No. Kò possible. Ṣé gbogbo nǹkan tó dẹ̀ ń sọ yìí ó dá ẹ lójú ṣá? Nǹkan tí mò ń sọ ó dá mi lójú. But Doyin sọ fún mi pé èmi nìkan nífẹ̀ẹ́ ayérayé òun pé kò sẹ́nu mi lọ́kàn lẹ́yìn mi nìkan. Ìwọ wo ó ti parọ́ fún ẹ wo jọ ìwọ nìkan kọ́ àwọn tó ń fẹ́ in fact mi lè kà wọ́n má tọ́ rẹ̀ tó bá ń tọ́ ẹ̀ ló jẹ́ wake up fine boy ni ẹ́. Ó ṣe gan ọmọ tí fẹ́ máa lọ máa lọ níta. Wow ṣé ò ní fún mi ní fóònù ọbẹ̀ ẹ̀ ní àbá àdírẹ́sì kí wá kí ẹ lé. Fóònù ẹ̀ wá kí n tẹ nọ́mbà sọ̀rọ̀. Fún mi. Pè mí anytime ṣùgbọ́n. All right. Okay. Ẹnu ẹ̀ lájọ wà yẹn ṣe bí ọkùnrin tó gbójúlé nìyẹn máa jẹ́wọ́ fún yín pé Betty lórúkọ mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó. Kí ni mo tún ṣe fún yín? Kí ni mo ṣe? Ojú wo ni mo ti kàn lóko tó mi ti wá bí wáyé wò ní tèmi? Girlfriend, wọ́n sọ. Kí ló ṣe? Ọ̀rẹ́ mi ó ti sùn wọn. Mídé ó ti sùn wọn. Ẹni tí mo fẹ́ ni o. Wàá máa gbọ́ tèmi àti bẹ́ẹ̀ ti bá sọ̀rọ̀ bọ̀bọ̀ kan nínú ilé. Ní bẹ́ẹ̀ pèsè wọn. Òun àwọn èmi wálé o. Èmi ò ń gbélé. Ìwà mi ni mo ṣe kiri. Kò sórúkọ tí ò pè mí tán. Ìwà ìní sùúrù kí ni mo ṣe? Bọ̀bọ̀ èmi dẹ̀ tẹ́ lọ́rùn tó kó máa wò. Mi ìmọ̀ olórí burúkú tó lọ bùkọ̀ bànújẹ́ fún. Ìmọ̀ ọ́ tó bùkọ̀ bànújẹ́ fún. Bó ṣe náà mo ṣe mọ́ nìyẹn kí n máa lọ. Aṣọ ti ṣe tí mo ti fọ́ tí mo ti rí láì. Mi ò ṣe ẹ̀. A ní ìjọ mẹ́ta ó tẹ̀ náà bí ta fi ti tẹ́ parí lè cash fún wa gùn. Ó gbé mi jáde ṣayé fún mi. Àfi bó ṣe ń mú un ṣe mọ́. Ọmọ nǹkan tí mo ṣe fún un. Ó ṣe bóyá ní nǹkan tó ti ṣe fún tó ń bínú. At least wàá explain fún wọn kò lè sọ pé òun ò ṣe mọ́ just like that now. Láì ṣe kò ṣe ẹ́ tì. Ẹyin babes kí ló ṣẹlẹ̀? Ọ̀rẹ́ mi kí ló ṣe? Kí ló ṣe? Wo boyfriend ẹ ló máa lọ ṣe mọ́ ọ. Ó yàyàn lẹ́nu náà. Ṣé kìí ṣe bọ̀bọ́ ẹ̀ tó máa sọ fún mi yẹn? Ó ṣe mọ́ ó ti kọ̀ mí lẹ̀. Kí wàá ló fẹ́ ṣe báyìí? Ó náà ti bí ó ṣe ṣe kán pa mi bí mo ṣe wà rí bí tó ti sún mi. Ṣé ìwọ kára ni mo ń lọ́wọ́ rí? Bí mo wà mo suspect
foul play as in ó ti léyìn tó lọ rojọ́ fún bọ̀bọ̀ yẹn just like that mi ṣe mọ́ ó sàn somehow now. inú stage wọn mọ ìranù kí mo fẹ́ fi ṣe mo ti stick to this guy now àfi bọ́ṣà ṣe lọ bá tèmi jẹ́ lọ́sẹ̀ tára wọn dẹ̀ lọ dájọ́ tó mọ̀ pé mi àtọkọ mi máa parí ìjà ó dá mi lójú. wo mo kàn wá very sure tọ́wọ́n bá kọ ọmọ ẹ̀ á padà wá but tí ò bá ń jẹ́ èèyàn tiẹ̀ á máa bá òṣì ẹ̀ lọ. á mi bí ìkúkú bàjá Ọlọ́run náà rí mi ọ̀pọ̀ Ọlọ́run fẹ́yàn tiẹ̀ lẹ̀ Ọlọ́run rí mi. ibi ilé tí mo tiẹ̀ kó ra yìí rí tẹ̀ fóònù fóònù náà láàrin mi. ó ẹ̀yin lè mọ̀ lóun bá yín yanjú ẹ̀. Doyin, ṣé o lọ school? Wọ́n ti ń lọ kíláàsì. Múra kọjá lọ school. Oh God. Mi ò lè lọ. Gbogbo agbárí ti dàrú. Ṣé ló ń wo yàyàyà? Torí ọ̀rọ̀ ọkùnrin. Ó fẹ́ jókòó kó fi primary assignment ẹ sílẹ̀ kó má lọ sí school. Àánú ẹ̀ ṣe mí. Bí ẹ máa lórí ìfọ̀ mi. Ẹ máa lọ jàre ìrònú ṣọ̀tọ̀tọ̀. Wo ọ̀rẹ́ mi fílẹ̀ wo ó ń bẹ yí ó jókòó sórí bẹ́ẹ̀dì sí o gbé báìbù dání òun ṣe bí ìyá Jésù ò torí ọ̀rọ̀ ọkùnrin òun ronú tó bá mọ̀ nǹkan tó dáa fún ẹ nísìnyí kò lè tẹ̀tẹ̀lé wa ká máa lọ sí skul jókòó síbẹ̀ ṣùgbọ́n. pé kó má bèbù yẹn irọ́ ni wàá bèbù kí n tiẹ̀ ná kí ni tiẹ̀ fi mí lẹ̀ wọ́n ṣàtìyẹn ní tọkọ bá kọ àṣà pàápẹ́ Ọlọ́run Ọlọ́adé dàlú mójọ́ lọ́ọ́ máa fún lọ́kọ̀ mí ni àkọ́lọ́ parí àwọ̀ tó wà lọ́rùn láàrin wa tó pé mo dẹ̀ mọ̀ pé mi ò ṣe ọkọ mi lágbára Ọlọ́run ó lò ní máa padà wá. ẹ̀gbọ́n kúkú dùn mọ́ yín ní tẹ́lẹ̀ mi. wọ́n torí ọ̀rọ̀ ọkùnrin kó má lọ sí kíláàsì. wo ọ̀rẹ́ mi fílẹ̀ mo tó lọ sọ jókòó síbẹ̀ tó bá wù ẹ́ kó má dìde sí kò tètè gba kíláàsì ẹ lọ kó máa jókòó kó gbé báìbù dání ìyá Jésù. ó ga òfin egun òṣì mo mọ̀ pé kò láìkì lájọ́ tá a ti jọ gbalẹ̀ pọ̀ àbí kò láìkì mi rárá ó yẹ tì mí gan pàdé bí mi náà bí ṣe lórí ẹ ṣe ọmọ egun òṣì ó kò ríra ojú ló rí pé kí ni mo ti fẹ́ kà ní báìbù kan báyìí kí ni mo fẹ́ kà Sam ìyá jẹ mí. Ìwà yìí táni mi àti gbogbo èdè tí ń dùn débi tí ń fún mi rí sí láàrin wa ìwọ Ọlọ́run kí ni mo ṣe aláti ṣe yìí màmá ti ṣe àárẹ̀ láti ṣe mí màmá tí ọ̀rọ̀ bá gẹ̀rẹ̀ nínú hostel. ṣé ìyọ̀n lè fi inú ilé báyìí wọnú ilé bíbí tó ń dalẹ̀ ṣé bíbẹ̀ ló bí ló skátà tó dalẹ̀. ilé ìwé tèmi lè yí o. ṣé ló mọ èkó yẹn owó ṣe bíbí ìtọ́ ẹ̀sìn ò máa ń bì ṣùgbọ́n ká jẹ́lọ́sì nìyẹn ó níyẹn lówó. ó gbálẹ̀ nílé yìí àdúgbò oúnjẹ oúnjẹ ìgbédè òkò nílé ní òbí. My God. ká pè ara lórí ká tún máa jẹra wa lẹ́sẹ̀. Kí ni mo rà nígbà ọmọ èèyàn ọmọ ṣe tí náà rò bí ìgbà tó bá gbé òun tó mọ́ṣáláṣí tó ní nǹkan tó ń forí àfi kó ṣáà máa ju owó mi ṣá ìjà la máa fi túká lé ní bó jẹ́ ní bàbá máa dẹrù àsìta mo ti rẹ̀ jì òun náà wọ̀n fa ebílé níbi ìlú lọ́ba owó sú èmi báyìí bàbá aṣọ gbogbo ìlú ti sú mi. Olúwa ó ga o lẹ́yìn ìgbà tó yẹ pé oníkà máa lè ṣó wà bá wa ń sùn àwa jókòó látàárọ̀. sọ̀rọ̀ skul wà ní ètò wa dẹ̀ wó lè kó ẹnu pọ̀. orí wọ́n ní tí wàá rí fóònù yẹn
nígbà tẹ́ lọ tán tí mo gbé kémi lọ wá bá yín mo gbé kí n ti relax ẹ̀ torí rẹ̀ mi mo fà rò pé wò ní ti àṣà àmọ̀ ètò kan mo ní kí n lọ bá gẹ̀ pa tó wà ní gíga pa tó wà lọ́dọ̀ àwọn kí ni yẹ pé bóyá ó ní nọ́mbà ọkọ mi o torí ń rọra pé bóyá kí tiẹ̀ tún pè kí n tún bẹ̀. mo bá wò pé everywhere wà bẹ́ẹ̀ bí dẹ̀tí pé kí n clean everywhere mo ń gbálẹ̀ ó bá débi ibi báyìí mo gbé báàgì síwájú pé kí n fi gbálẹ̀ síbẹ̀ mo ṣe rí fún mi kódà ó tún káyọ̀ lọ síbẹ̀ rẹ̀ nígbà tí máa tó pọ̀ tí ṣáà máa tú rí ẹ̀ṣà orí 35 minutes kọ ìwà. ṣé kìí ṣe fóònù tó sọ fún wa kọ́ ni. má jẹ́ kí n mo tún fóònù mi mo tún gbogbo fóònù mi mo á rí àwọn receive call àtàrí ó ti pè ó ti ṣe oríṣiríṣi nǹkan lórí 35 minutes kọ́ lọ́kọ́ mi mo rí bẹ́ẹ̀ kí ni mo ṣe kí ni mo rà ń gbà ẹ̀ tó ṣe tí náà ò bí ìgbà tó bá gbé òun dúró. ìwọ pè mí ní olè ẹgbàá ni ó dàbí pé ayọ̀ tó ń fẹ́ yẹn ó ti kó sí ẹ ní gbogbo ọpọlọ ẹ kó fi mọ nǹkan tó ń sọ sí ni àbí. nínú èmi àti ìwọ ta ni olè ìwọ ni òwà ọ̀rẹ́ ìwọ ló lè ṣùgbọ́n anyway mi ò ní ẹjọ́ tí mo lè bẹ̀rù. sọ bó ṣe rí ṣé lóòótọ́ lórí inú ẹ̀rọ ẹ̀. ṣé màá máa profile ibi side zip tó wà níbi báàgì ni ìgbà tí mo ń dún pé kí n lè gbálẹ̀ bí yẹn ṣe jábọ́ ni ṣé mo parọ́ rọ́bẹ̀ fún ẹ lánàá rí ibẹ̀ nìyẹn ti jábọ́ tí mo rí gbogbo mẹ́sìkọ́ yẹn bẹ̀ kí ni nǹkan tí mo rà ń gbà ẹ̀gbọ́n náà ṣóyún ẹ̀ lé mi ni. ṣóyún ọ̀rẹ́ ẹ̀ kí ló fún wo o fẹ́ rí ojú pípọ́n mi ṣó ààrẹ o mo sọ fẹ́ ṣó ààrẹ o. kọ́ sùn sùúrù òṣìwò lélẹ̀ jọjọ ẹkọ ṣì lọ. wàá dúró ẹ̀rọ wàá máa kàn ni wàá máa kàn ṣoṣo baby as just want to introduce ọkọ tí wọ́n yìí kò sí nǹkan tí ń sọ fún wọn wọ́n sọ fún mi pé èmi ní àwọn ọmọ máa ga lọ́wọ́ èmi ní wọn lọ́wọ́ dáadáa èmi ò tẹ̀lé introduce mélòó wọn sóhun tí mo dẹ̀ tó pé màá ra stick to this guy mo ti ẹni tàjọba ti pè ní àìpọ̀. èmi ìkókó lè sọ ó lè máa jẹun lọ fi síbẹ̀ ó pọ̀ síbi kò jábọ̀ bíbí mo gbálẹ̀ lára nù mo gbálẹ̀ lára ọ̀jẹ̀ta nígbà tá a máa sùn lálẹ́ àná mo tún gbálẹ̀ mi ò máa rí fóònù àbí mo rí fóònù bẹ́ẹ̀. nígbà tí mo tọ fóònù mi ọ̀rẹ́ mi ìgbà tí mo tọ fóònù mi mo rí 35 minutes call ọjọ́ fóònù ìgbà tó yá tí mo tún search fóònù mo rí àwọn receive call kọ̀ọ̀kan pẹ̀lú àwọn ọmọ die house call ó ti fi fóònù mi pè ó ti ṣe kò sí nǹkan tí kò ti fi fóònù mi ṣe tán kí ni mo ṣe fún kí ni nǹkan tí mo rà ló tọ́jú fóònù mi kí ló dé àpẹẹrẹ alóòrè a máa jẹrà ara lẹ́sẹ̀ wáì kí ló dé. ṣùgbọ́n nǹkan tó ṣe fọ́ọ̀rẹ́ rẹ̀ kò dáa ọ̀ kò dáa báwo ṣe bẹ́ẹ̀ fún roommate ẹ kò dáa. mo iṣẹ́ èṣù ni. èṣù ẹ bá ti ṣiṣẹ́ ibi tán báyìí lẹ wá ní èṣù ni o èṣù tó jókòó tiẹ̀ kò bẹ́ ẹ́. mo ti gbọ́ mọ́ ọ̀gbẹ́. máa bá ẹ bẹ́ bóyá ẹ máa ṣojú mímú gbà tẹ bá ti ṣiṣẹ́ ibi tán tẹ bá ti ṣiṣẹ́ ibi tán lẹ máa ní èṣù tó jókòó tiẹ̀. jíjẹ́ ìṣèjọ́ mi best thing kò bẹ́ bóyá dárí lé. ló fi aṣọ tọ́pù bẹ́ẹ̀ Jọlámídé nǹkan bí ẹ ti ṣe fún mi dùn kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ tì ṣá tẹ̀lé mi lọ bí wáyé tó máa tẹ̀lé mi lọ tó ló ti dáàbò pé ní ẹ̀bùn wa la máa tẹ̀lé. wọ́n ní gbogbo ẹ̀ máa ṣàtúnṣe bẹ́ẹ̀ máa ṣe pàtàkì àtúnṣe máa ṣe. Dóyin náà báwo lè máa ṣe báyìí ó ń bẹ̀ ẹ́ Lámídé jọ̀wọ́ dúró lọ́rùn báwo lè ṣe báwo ti bẹ̀ ẹ́ náà. máa ṣàtúnṣe bó bá tí mo ti ṣe ni máa ṣàtúnṣe bẹ́ẹ̀ máa tẹ̀lé wọn lókè máa jẹ́ wọn lókè tí mo ti ṣe bẹ́ẹ̀. báwo lè ṣe báyìí Dóyin náà. ìwà ìdájí ti ju gbogbo ok ìgbà tó ti ṣe nǹkan tó máa ṣe sí tó ń bẹ̀rẹ̀ kí ló tẹ̀lé mi lọ bẹ̀ bùbọ́ ẹ̀yìn sí. máa tẹ̀lé ẹ. bí yẹn bá ṣe ń wí gbogbo ẹ̀ kò ṣáà bí ìbò náà wọ́n bẹ̀ mí sìn. No,
jẹ́jẹ́ láyé gbà o.